Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn bó ṣe ń lọ láti kàn ní Àríyá Gàllo TV. Gbajúgbajà òṣèré àti adẹ́rìn-pòṣónú Babatty ti sọ̀rọ̀ o. Babátúndé Bẹ́nátáyọ̀ ti fèsì o lórí ẹ̀sùn tí Láńdé fi kàn án wípé ó wà lára àwọn tí wọ́n dáná yá ìyàwó òun lẹ́yìn tó ń togi sí ààrẹ rẹ̀ tí kò fi rójú ráyè ṣe tòun o. Babatty sọ wípé òun ò mọ̀ ìyàwó Láńdé rí o, bẹ́ẹ̀ ni òun ò rí rí o, àfi láàrin ọdún tó lọ nígbà tí Marigold pè òun nípa iṣẹ́ Olúyọ̀bọ ìyẹn MC tí òun fẹ́ bá ṣe níbi ìfilọ́lẹ̀ eré oníṣe tí arábìnrin náà gbé jáde o. Ó ní arábìnrin náà sọ fún òun wípé òun ń bẹ ládùúgbò rẹ̀, ǹjẹ́ òun lè wá bí? Òun sì wí fún un pé kò sí wàhálà kó máa bọ̀ wá o, ṣùgbọ́n wá sí ọ̀dọ̀ òun pẹ̀lú àlejò ẹni tí òun kò rí rí, tí òun sì béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé tí o máa mú àlejò wá sí ilé mi láì sọ fún mi tẹ́lẹ̀. Ṣùgbọ́n Marigold ṣàfihàn rẹ̀ gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tí ó ṣẹ̀ ń bọ̀ lọ́nà tí orúkọ rẹ̀ sì ń jẹ́ Dára. Ṣùgbọ́n òun gbọ́ lábẹ́lẹ̀ tí Marigold ń sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ wípé ó dàbíi pé Babatty ti mọ̀, tí òun sì béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni nǹkan náà, tí ó sì gbà á ní ọ̀pọ̀lọpọ̀ àkókò kí ó tó jẹ́wọ́ wípé ìyàwó Láńdé ni Dára ń ṣe o. Òun wá ní pé kí ló dé tí o júwe rẹ̀ fún mi gẹ́gẹ́ bí eléré orí ìtàgé tó ṣẹ̀ ń bọ̀ lọ́nà dípò Dára ìyàwó Láńdé. Níkẹyìn ni òun rí tí Láńdé jáde sórí ayélujára fún òun tó sọ wípé òun ti gbégi dínà ìbásọ̀rọ̀ àwọn lórí afẹ́fẹ́ kí òun gbégi dínà òun lójú ayé náà. Òun wá wò pé ṣọ̀rọ̀ eré lèyí ni àbí kí n la, nígbà tó ní àwọn tí òun máa ń dọ̀bálẹ̀ fún ni òun ṣùgbọ́n ẹ̀ẹ̀kan péré ni òun àti Láńdé ti pàdé rí o. Ó wá sọ fún Láńdé wípé kí ó mú ẹ̀rí bọ́ síta, gbogbo ẹ̀rí tí Láńdé bá ní nípa wípé bóyá òun bá ìyàwó rẹ̀ lájọṣepọ̀, bóyá òun pọnmi sí kòlòbó ìyàwó rẹ̀ pátápátá lòun fẹ́ rí o. Tó kí ń dùn kó pọ̀. A ò ní rí jù báyìí lọ ní abala ìròyìn bó ṣe ń lọ láti ìkànnì Àríyá Gàllo TV.